Títí dàsìkò yìí ni wọ́n sì ń sọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára o, tí ọ̀pọ̀ ìròyìn náà tó sì di àbùkù fún orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá olórí oko orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Àkànbí Ahmed Tinubu, pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ọkọ̀ òfurufú aládàáni ìyún private jet tí orílẹ̀-èdè fẹ́ rà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ iná mà ti gbèsè lé lókè òkun nítorí gbèsè tí ìpínlẹ̀ Ògùn tí wọ́n jẹ ìyún gbèsè bíi mílíọ̀nù $74.5 $74.5 million, èyí tí yóò súnmọ́ bí ọgọ́rùn-ún bílíọ̀nù náírà $100 million bàbá ṣetán sówó orílẹ̀-èdè lásìkò yìí tí wọ́n ní wọ́n jẹ iléeṣẹ́ kan tó jẹ́ iléeṣẹ́ orílẹ̀-èdè China ìyún Zhongshan, tí wọ́n sì nítorí eléyìí náà fi gbé ẹsẹ̀ lé odidi àwọn ọkọ̀ òfurufú tí Tinubu fẹ́ rà èyí tó ti sanwó ẹ̀ sílẹ̀ láti bí oṣù kan sẹ́yìn. Ẹ rántí wípé láìpẹ́ ni ìròyìn jáde tó bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà nínú nígbà tí wọ́n ní gbogbo àwọn ọkọ̀ òfurufú aládàáni private jet tí ààrẹ máa ń gbé jáde tí wọ́n ní kò dára, tí wọ́n sì ní díẹ̀ ló kù lásìkò tí Tinubu ti rìn ìrìn àjò kan lọ sórílẹ̀-èdè France tó fẹ́ gba orílẹ̀-èdè Saudi Arabia lọ kí aeroplane náà já èyí tí ò bá fẹ̀mí ẹ̀ ṣòfò. Eléyìí ló jẹ́ kí iléeṣẹ́ ààrẹ pàṣẹ pé kan lọ ra aeroplane aládàáni tuntun èyí tí wọ́n náà rà ní owó tó lé ní ọgọ́rùn-ún bílíọ̀nù náírà $100 billion. Ṣùgbọ́n aeroplane méjì náà ìlú Paris lórílẹ̀-èdè France òun náà mà ló wà látọjọ́ ẹ̀, bẹ́ẹ̀ lọ́kàn náà ó tún wà ní orílẹ̀-èdè Switzerland. ìyún orúkọ ètò wà méjì tó wà lórílẹ̀-èdè France ní Dassault Falcon 7X ètò wà ní pápákọ̀ òfurufú Le Bourget Airport àti Boeing 737, nígbà tí ìkẹta jẹ́ Airbus 330 òun wà ní pápákọ̀ òfurufú Basel-Mulhouse Airport ní orílẹ̀-èdè Switzerland. Ṣá o, níṣe ni ìròyìn jáde wípé àdéhùn kan wà láàrin iléeṣẹ́ Zhongshan tó jẹ́ torílẹ̀-èdè China àti ìjọba ìpínlẹ̀ Ògùn lórí kọ́ńtíráǹtì kan tó gbé fún iléeṣẹ́ náà lọ́dún 2016, ṣùgbọ́n tán ní ìjọba ìpínlẹ̀ Ògùn dalẹ̀ àdéhùn náà tó sì jẹ́ pé àwọn eléyìí ìyún iléeṣẹ́ Zhongshan wọ́n gbé ìpínlẹ̀ Ògùn lọ ilé ẹjọ́ lórílẹ̀-èdè France tí ilé ẹjọ́ sì dájọ́ pé láti gbẹ̀san lára ìpínlẹ̀ Ògùn ara ìjọba Nàìjíríà yan ìjọba àpapọ̀ làwọn yóò ti gbẹ̀san ìpè àfi bí ìjọba ìpínlẹ̀ Ògùn bá san mílíọ̀nù $64.5 $74.5 million fún iléeṣẹ́ Zhongshan. Àwọn ọkọ̀ òfurufú aládàáni tí iléeṣẹ́ ààrẹ àti Tinubu rà mẹ́tẹ̀ẹ̀ta àwọn ò ní yọ̀ǹdẹ̀, àwọn sì ní jẹ́ kẹ́nikẹ́ni rà tàbí kẹ́nikẹ́ni rí ta tí wọn yóò kẹ́gbẹ́sẹ̀ lé. Látìgbà tí àṣírí ti tú, inú àti bí àwọn èèyàn tó sì ṣe àwọn èèyàn ní kàyéfì tó pè yàn sí ń sọ pé ìwà burúkú pátápátá gbà ní ìwà tí àwọn ìjọba Nàìjíríà ní ìpínlẹ̀ àti ní ìjọba àpapọ̀ máa ń hù tó sì ní ẹ̀sìn àti àbùkù. Ìní ọ̀rọ̀ náà jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀.